بسم الله ننو بالله إنسنا لبمال ومنصبي كل ما رام زلنا حسبنا الله والنبي. Adúpẹ́ fún Ọlọ́run, ayin Ànábì wa Muhammad, àlékún ìkẹ́ Ọlọ́run, àlékún ìgẹ́ Ọlọ́run, ọlọ́mbà mọ́ bá aláyé lọ́run Ànábì wa Muhammadu. Ṣé nẹ́tíwọ̀kù yẹn dá? Ẹ bá ń chẹ́kì nẹ́tíwọ̀kù wò. Àlékún ìkẹ́ Ọlọ́run, àlékún àforíjìn. Ṣé nẹ́tíwọ̀kù yẹn ti dá àbí ọ̀dá náà ní kódà? Àlékún ìkẹ́ Ọlọ́run, àlékún ìgẹ́ Ọlọ́run, ọlọ́mbà wa ṣe fún aláyé lọ́run Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallama. Látara ìkẹ́ Ọlọ́run, atọrọ àdúà fún Alfa Agba ní Maulana Sheikh Adam radiyallahu ta'ala anhu. Babalágége tí wọ́n fi mímọ̀ wọn tí wọ́n fi sọ wá dòrí lérí ire. Babalágége ló fi mímọ̀ wọn wọ́n fi sọ wá dẹni abiyì láwùjọ. Àlùbáríkà Babalágége náà là ń lò. Àlékún ìkẹ́ Ọlọ́run àti àánú Ọlọ́run, ọlọ́mbà wa sífà nẹ́bí. Ẹ dákun ẹ bá ń tẹ lọ́fà láìkì, nẹ́tíwọ̀kù yẹn ò fẹ́ dá. Lábẹ́ẹ̀bẹ́ gbogbo àwọn àlùfáà náà la ṣàdúà fún. Tọ́píkì wa tòní òun náà ni tọ́píkì Agba Alfa àti Alfa Agba. Tọ́píkì wa tọ́píkì mẹ́ta ni. Àkọ́kọ́ ń bẹ ní Alfa Agba Alfa, tó sì já sí pé gbogbo tọ́píkì mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ń bẹ nínú Al-Qur'anul Karim, tó já sí pé fúnra rẹ̀ Ọlọ́run ló sọ̀rọ̀ nípa rẹ̀. Agba Alfa ń bẹ, Alfa Agba ń bẹ, àti Alfa Ìgbà òun lẹ́lẹ́kẹta. Alfa Agba, Agba Alfa àti Alfa Ìgbà mẹ́tẹ̀ẹ̀ta náà nìyẹn. Láti jó ní kálukú ń jáde, wọ́n ń sọ̀rọ̀ nípa ẹnìkan yìí s'Alfa Agba, ẹnìkan l'Alfa Agba, ẹnìkan kọ́ l'Alfa Agba, ẹnìkan ò tọ́ s'Alfa Agba, ẹnìkan ló tọ́ sí Alfa Agba. Mọ́ wá dàmú ààrẹ. Mo kí ọmọ ìyá mi dáadáa ni, ọmọ èèyàn alálùbáríkà, Al-Manfaluti Alhabu Aji, Manfaluti, 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 Manfaluti. Ní ọmọ dá sí ọlá Babalágége. Ìfẹ́ kí n pẹ́ lórí prógámù náà. Agba Alfa, a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Summa awrasna al-kitaba alladhina summa awrasna al-kitaba alladhina astafayna min ibadina wa minhum zalimun li nafsihi wa minhum muqtasidun bihi. Ọwá ni wà mí ní ohun sábíkùn bílẹ̀ khayirọ̀ ti bí iznillahi. Mẹ́ta ni fúnra rẹ̀ Ọlọ́run ló sì pín Alfa ló pín wọn sí ọ̀nà mẹ́ta.
àkọ́kọ́ òun náà ni àgbà àfá. Àwọn wo ni wọ́n wà ní kàtígórì àgbà àfá? Irú àwọn tí wọ́n wà ní kàtígórì àgbà àfá ẹ jẹ́ á gbé láti ibi tó ti súnmọ́ wa. Irú wọn ni Maulana Sheikh Adam Abdallah Ali Ilorin. Sheikh Adama méjì ni wọ́n kó, wọ́n ń jẹ́ àgbà àfá, wọ́n tún wọ́n ń jẹ́ àfá àgbà. Sheikh Adam sẹ́ wọ́n ń jẹ́ àgbà àfá, wọ́n tún wọ́n ń jẹ́ àfá àgbà. Torí pé àgbà àfá ọjọ́ orí ń bẹ ń bẹ, ẹni tó jíṣẹ́ Ọlọ́run láti ọ̀dọ́ ó wá jẹ́ ó fi wọ 90 years, ó lé ní 90, ó tún wọ 100, ó ju 100 lọ. Irú àwọn èyí hùn kò ṣẹ̀ṣẹ̀ nídìí kẹ́ ṣẹ̀ṣẹ̀ pè wọ́n, bẹ́ẹ̀ bá pẹ̀rú àwọn èyí hùn lẹ́ẹ̀mọ̀ pè ní àgbà àfá. Àwọn tó já sí kí wọ́n ń ṣiṣẹ́ Ọlọ́run, lérí iṣẹ́ Ọlọ́run tí wọ́n ń ṣe ni àgbà dé bá wọn bẹ̀ ni. A lè pè àwọn èyí hùn, a lè pè wọ́n ní àgbà àfá. Láfi ní irú Mọ̀lánà Sheikh Ádámù, wọ́n bẹ̀rẹ̀ sí jíṣẹ́ Ọlọ́run láti ọ̀dọ́, wọ́n wá jẹ́ débi ọdún tí wọ́n jẹ́ dé hùn. Wọ́n jẹ́ dé báyá bí 70 kẹ́nìkan years. Àgbà ti dé bá wọn níbẹ̀. Àgbà àfá láàmà pè Mọ̀lánà Sheikh Adam, a sì tún wọ́n pè wọ́n ní àfá àgbà. Ìdí tá fi pè wọ́n láfá àgbà ni pé wọ́n ní àṣeyọrí lérí iṣẹ́ tí wọ́n ṣe. Wọ́n ní àṣeyọrí lórí iṣẹ́ tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́ àfá àgbà pẹ̀lú ọjọ́ orí, lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́ àgbà àfá pẹ̀lú ọjọ́ orí, wọ́n tún wá jẹ́ àfá àgbà pẹ̀lú àṣeyọrí. Nínú wọn nítòsí ń yà yín, òun náà ni Maulana Sheikh Muhammad Kamaluddin Al-Adabi, bàbá wa àgbàlagbàjì. A máa pẹ̀rú wọn, a máa pè wọ́n ní àgbà àfá, a sì tún máa pè wọ́n ní àfá àgbà. Tó ké bàbá wa Alájí àgbà, wọ́n dàgbà, wọ́n jíṣẹ́ Ọlọ́run láti kékeré, wọ́n wá jẹ́ fá títí àgbà fi bá wọn bẹ̀. Nígbàtàgbà dé ní bàbá wa àgbà, ọba ìlú Ìlọrin, ẹ bá ń ṣe fógámù yìí kọlọfà, bàbá wa àgbà ọba ìlú Ìlọrin láti wá wò wọ́n sùnsùn pé adúrú iṣẹ́ tí bàbá yìí ṣe, adúrú wàhálà bàbá yìí ní Ìlọrin, adúrú wàhálà bàbá yìí lójú ọ̀nà ẹ̀sìn, lójú ọ̀nà mímọ́. Òun ni wọ́n fi oyè mufti, ni wọ́n fi dá bàbá wa Alájí àgbà lọ́lá. Kí ló mú wọn tó jẹ́ kí wọ́n fi mufti rántí wọn? Ọlá ipé bàbá wa Alájí àgbà òkú kékeré. Bàbá wa àgbà Alájí àgbà wọ́n ṣe kí ni? Wọ́n ṣiṣẹ́ tọlọ́hun. Gbogbo ayé mà bẹ́ẹ̀ ni wọn Ọlọ́run fi congrats wọn pẹ̀lú Mufti Diyar of Ilorin. Nínú àwọn sáfù tánu, sáfù àfá, sáfù àgbà àfá, àwọn sáfù àgbà àfá nù. Àfá àgbà, a tún lè pe bàbá wa Alájí àgbà ní sámà ní wọn, àti ìgbà tí wọn ò sí ń bẹ̀ mọ́ báyìí, a lè pè wọ́n ní àfá àgbà. Torí kí ni bàbá wa Alájí àgbà láṣeyọrí lórí àwọn ọmọ. Bàbá wa Alájí àgbà wọ́n ní àṣeyọrí lérí ọmọ kéwú. Bàbá wa Alájí àgbà wọ́n ní àṣeyọrí lérí ọmọ bíbí. Bàbá wa Alájí àgbà wọ́n ní àṣeyọrí lórí gbogbo tí wọ́n dálẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ tọ́lọ̀ gbá fún ní àṣeyọrí ìdùnnú, àṣeyọrí àlùbáríkà ṣe, irú wọn òun náà lè pè wọ́n ní àfá àgbà. Ẹ̀yin náà wò bàbá wa Alájí àgbà
onínúure ni wọ́n. Bàbá wa Alhaji Agba aláníyàn rere ni wọ́n. Bàbá wa Alhaji Agba oníṣẹ́ rere ni wọ́n. Bí bàbá Alhaji Agba ṣe tó ní, ẹ wòye ọmọ, ẹ wòye àwọn àfáà ńláńlá, àwọn àfáà, àwọn alálùbáríkà èèyàn tí bàbá wa Alhaji Agba pòròdúsì. Lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́ àgbà àfáà tán, wọ́n tún wá jẹ́ àfáà àgbà fún gbogbo Ìlọrin lásìkò wọn, kódà àti nísìn. Torí pé àwọn yìí náà ni wọ́n pòròdúsì. Ẹ wò ó, nínú àwọn tí wọ́n pòròdúsì ní bàbá wa ló mẹ́ta wà. Nínú àwọn tí wọ́n pòròdúsì, òun náà ni bàbá wa lè láwà. Nínú àwọn tí wọ́n pòròdúsì, òun náà ni bàbá wa àgbà kọ́ kagiwà. Nínú àwọn tí wọ́n pòròdúsì, àwọn tí bàbá wa Alhaji Agba pòròdúsì pọ̀ pẹ̀lú mímọ̀ wọn. Wọ́n pòròdúsì wọn, wọ́n pòròdúsì pẹ̀lú bẹ̀rù Ọlọ́run tí ń bẹ lára wọn. Ni wọ́n fi pòròdúsì gbogbo àwọn bàbá yìí. Ẹ sọ fún mi, gbogbo àwọn bàbá tá wá sọ yìí tí bàbá wa Alhaji Agba pòròdúsì àtàwọn míì tá mọ̀, ẹ sọ fún mi, ta ni ò lẹ́yìn inú wọn? Ta ni ò níṣẹ́ tí ń ṣe inú wọn? Ìtẹ́fì mọ̀ ké nínú àwọn àfá àgbà àti àgbà àfá bàbá wa Alhaji Agba ń ṣe kí ni wọ́n ń bẹ nù. Ẹ̀yin náà ẹ wo ẹ̀yìn àfá wa pọ̀ kagi, ẹ wo ẹ̀yìn àfá wa àgbà alómọ́ta, ẹ wo ẹ̀yìn àfá wa àgbà bàbá wa léèlá, bẹ́ẹ̀ lọ. Tí gbogbo ní àwọn tá a dákọ̀ yóò sì dákẹ́ gbàkẹ́, ìyún hó fún mímọ̀, ìyún sì hó fálùbáríkà ni. Nínú wọn tún ni bàbá wa àgbà agbárígidọ́wùmọ̀, bàbá wa Sheikh Abubakari agbárígidọ́wùmọ̀. Mo kí ọmọ ìyá mi Èjìgbò mẹ́kùn, ọmọ Babalágége, ọmọ Babalágége, Ọlọ́run ṣàlékún gbígbàdúrà. Nínú wọn ni bàbá àgbárígidọ́wùmọ̀. Bàbá àgbárígidọ́wùmọ̀ tóbi ní wìláyà Ọlọ́run, wọ́n tún wá tóbi ní mímọ̀. Bàbá àgbárígidọ́wùmọ̀ tóbi ní bẹ̀rù Ọlọ́run. Àwa mọ̀ bàbá àgbárígidọ́wùmọ̀ látọ̀dọ̀ àfáà wa àgbà Maulana Sheikh Ahmed Rifai Babalabikan. Àwọn ọmọ mú wa lọ́bẹ̀, àwọn fojú wa tọ́dọ̀ bàbá àgbárígidọ́wùmọ̀. Bàbá tó bí mi lọ́mọ, bàbá tó bí mi lọ́mọ Alhaji Abdul Karim Alárápé, wọ́n jẹ́ àmọ́ pàtàkì bàbá àgbárígidọ́wùmọ̀, wọ́n mú wa débẹ̀. Kódà nígbà tí bàbá wa kú, a bá ọ̀pọ̀lọpọ̀ wọ bàbá àgbárígidọ́wùmọ̀ ní tírà, ní kíkọ, abá ń lé ni. Ẹwà ogun tọ́lọ̀ ṣe fún bàbá àgbárígidọ́wùmọ̀ ní mímọ̀, ní bẹ̀rù Ọlọ́run, ní ìláyà. Nínú ọmọ kíwú wọn, òun náà ni bàbá wa Sahibul Bayan wa Tìbúyà. Ọmọ kíwú wọn pọ̀, ẹyọ kan ń bẹ. Bàbá wa àgbà àgbárígidọ́wùmọ̀, àfá àgbà ni wọ́n, àgbà àfá tún ni wọ́n. Ìfẹ́ kí prógámù mi yọ́pọ̀, ẹ̀dákẹ́ bá ń ṣí ààrẹ dáadáa. Nínú wọn tún ni ìkan nínú àwọn àlùfáà wa ẹbá ń ṣí ààrẹ, bàbá wa àgbà Maulana Sheikh Yusuf Al-Habuhaji. Bàbá onímọ̀ tó pọ̀, bàbá alálùbáríkà tó pọ̀ lásìkò wọn àti nísìn. Àgbà àfáà ni wọ́n, àfá àgbà tún ni wọ́n báyìí. Láwọn àgbà àfáà nù, láwọn àgbà àfáà tó wá já sí pé àgbà àfáà ń padà papọ̀ mọ́ àfá àgbà. Àṣeyọrí tí Ọlọ́run ṣe fún wọn lẹ́yìn ikú wọn, àṣeyọrí wọn lójú ayé wọn, ní tún sọ wọ́n di àfá àgbà. Ló fi já sí pé summa awrasna al-kitaba alladhina istafa min ibadina wa minhum zalimun li nafsihi wa minhum muqtasidun bihi wa minhum sabiqun bil khayrati bi'iznillah. Gbogbo àwọn tá ń sọ yìí, sabiqu
bil khayrati bi iznillah. Òun ni gbogbo àwọn bàbá tá a dákọ̀ yìí wọ́n wá pọ̀ bẹ́ẹ̀, nínú wọn ni Alfa Ìgbà wà, bàbá wa òbórí ń kàràtú, bàbá wa àgbàjíríjísù lákàlágbì, gbogbo àwọn àgbà àfá àbáwọn pọ̀. Àmọ́ gbogbo àwọn tá a sọ yìí tá ń pè ní àgbà àfá kò jáde lẹ́nu wọn tí wọ́n pera wọn lásìkò tí wọ́n ń bẹ láyé yí pé àwọn o àgbà àfá làwọn. Ayé ló pè wọ́n pé lágbájá ẹ ti tọ́ sí àgbà àfá. Bí gbogbo àwọn tá ń wí, bí gbogbo wọn ti rí nù, gbogbo àwọn sábìkù bil khayrati bi iznillah. Nínú wọn tún kún mọ́, òun náà ni Alfa wa àgbà ẹ̀sìn ní ó bí wá. Gbogbo àwọn àfá tàná janko kọ́dá àwọn tí wọ́n kú lọ́dọ̀ nínú wọn Mawlana Sheikh Tajul Adabi. Kí ló fún àtàbí ń pe Sheikh Tajul Adabi l'Alfa Agba? Bàbá náà dàgbà tí Mawlana Sheikh Tajul Adabi fi kú, kí ló wá sọ wọ́n di Alfa Agba táyé fi ń pè wọ́n ní Alfa Agba Tajul Adabi? Kò sí ní tó jí kán máa pè wọ́n bẹ́ẹ̀, torí àṣeyọrí, àlùbáríkà, ìdùnnú tí ń bẹ lára wọn ni. Ẹnu ọdún tí wọ́n lò ní, tí wọ́n lò láyé ni, wàláhì wọ́n ṣe nǹkan ọfà 10,000 years kí wọ́n tó lọ ni wọ́n ṣe. Ìbá ń ṣe prógámù yìí, àwọn tá ń pè wọ́n ní kíni, tá ń pè ní àgbà àfáànù. Àwọn táwọn ń pè ní àgbà àfáà yìí wọ́n bẹ̀rẹ̀ sí lọ́run láti kékeré títí tí wọ́n fi dàgbà táyé fi pè wọ́n l'Alfa Agba. Kò sí ẹnìkan tó fẹjọ́ wọn sùn láì darí, kò sí ẹnìkan tó ní kọ́mẹ́ǹtì bú lórí wọn rí, kò wá sí ẹnìkan láyé kódà láti kìyàmà tó wá fẹjọ́ Alfa wa àgbà, bàbá wa Aládìí àgbà sùn rí. Bí ò ṣe sẹ́ni tó fẹjọ́ Mọ̀lánà Sheikh Adamu sùn, bí ò ṣe sẹ́ni tó fẹjọ́ àwọn Alfa wa àgbà lágbàjì, bàbá wa àgbà gbágbìdòmà. Nínú Alfa Agba òun náà ni Mọ̀lánà Sheikh Ahmed Rifai Babalabikan. La ilaha illallah, àfọ́ Ọlọ́run, bàbá olùbẹ̀rù Ọlọ́run, olùráísá, bàbá tí wọ́n gbé owó wá fún tó sì lóhun ọ̀fẹ́ tó sáfówó. Bàbá tó já sí pé bí obìnrin bá wá sọ́dọ̀ bàbá Bíkan ó lè jáde kíkọ́ lọ pè ọkọ ìwá. Bẹ́yẹn bá mú owó lọ fún bàbá Lábíkan sọ yí pé níbo ló ti rówó tó mú wá fún mi, ṣé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ti yó? Wọ́n dá owó náà padà fún tọ̀hún ni. Bàbá Bíkan tí wọ́n yé bá ẹni tí èé bá kírun, bàbá Bíkan yé bà lọ́wọ́. Kọ́dẹ̀ ẹni tí èsìn lọ́hun, bàbá Bíkan yé jòkó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Àwọn tánu, àwọn àgbà àfáànù tọ́lọ̀hun ròyìn wọn nínú Al-Qur'an tó já sí kí wọ́n ní wa ibadu rahmani alladhina yamshuna ala al-ardi hauna. Àwọn ẹni Ọlọ́run tá ń sọ yìí wọ́n máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Ẹ lè bọ́rọ̀ kírímọ́nkáyì lẹ́nu wọn, ẹ lè bọ́rọ̀ mọ́sọ́mọ́sọ́ ta ní òmùmí, ẹ ní bá lẹ́nu wọn, ẹ lè bá ìwà òfò lọ́wọ́ wọn, kódà ẹ lè bá ìṣesí tẹ́ bá wọn ní kọ̀rọ̀ náà lẹ́tùn bá lọ́wọ́ wọn ní gbangba. Àwọn èyí wọn là ń pè ní àgbà àfá. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni Alfa Agba. Ọmọdé ó lè jẹ́ Alfa Agba. Irú èmi yìí náà nísìn Port Harcourt ni mo wà, Port Harcourt òun ni mo wà, Alfa Agba ni mí ní Port Harcourt. Tẹ́nì kankan ò lè dáútù ẹ̀ torí pé mo ní jàmá, mo ní lè kéwú, mo ní tèmi náà ń darí,
tọ́pọ̀ ní nǹkan dáadáa ní nǹkan àlùbáríkà èmi náà ti kí ni Ọlọ́run sọ èmi náà di àfá àgbà ọmọdé lè jẹ àfá àgbà kí láwàá fi tírèsì ẹ̀ pé àfá àgbà ni àṣeyọrí rẹ̀ ní àfi tírèsì ẹ̀ nínú àwọn tá a mọ̀ láfá àgbà tí ò rújú nínú àwọn tá a mọ̀ ní kí ni àfá àgbà tí ò rújú nínú wọn náà ni àfá wa àgbà bàbá wa mùkádàmù àgbà fún gbogbo Ìlọrin bàbá wa àgbà dámbọ̀rọ̀ nú bàbá wa dámbọ̀rọ̀ nú àfá àgbà ní wọ́n lọ́rin nínú àwọn àfá àgbà nílọrin nínú wọn ni bàbá wa àgbà lájàárá àwọn àfá àgbà nú àwọn yìí a tún lè dà wọ́n pọ̀ mọ́ àgbà àfá àmọ́ gbàtà sì tún bẹ láyé báyìí nígbàtà ń bẹ láyé báyìí a máa fi wọ́n sínú kàtígórì àfá àgbà nínú wọn òun ni bàbá wa lè lórídí nínú wọn ni àlífà bàbá wa àgbà lábíkan nínú àwọn àfá àgbà Ìlọrin nínú wọn ni bàbá wa nítẹ̀ Ẹ̀gbá nínú wọn ni bàbá wa àgbà lókúta gidi àlífà wọn àwọn náà ti wọ kánkọ́sì àfá àgbà kódà nínú wọn nínú àwọn àfá àgbà bàbá wa Sahibul Bayan wa Tibyan wọ́n ń bẹ nínú àfá àgbà nínú àwọn àfá àgbà òun ni bàbá wa Wazirul Markaz Sheikh Yahya Ahadam Halifulani nínú wọn làfá àgbà nínú wọn wọ́n bẹ nínú àfá àgbà nínú wọn wọ́n bẹ nínú àfá àgbà ó jàmáà ṣé ń gbọ́ mi báyìí nínú wọn wọ́n bẹ nínú àfá àgbà èrò wá pọ̀ láfá àgbà èrò pọ̀ láfá àgbà nílọrin èyàn lè jọ́dọ̀ kọ́ wà ní sáfù àwọn bàbá yìí o àṣeyọrí ẹ̀ láàfi mọ̀ pé òun náà ti di àfá àgbà o àṣeyọrí rẹ̀ láàfi mọ̀ pé àwọn eléyìí ti ṣe kí ni wọ́n ti di àfá àgbà àfá àgbà wá pọ̀ àfá àgbà pọ̀ àfá àgbà pọ̀ nílọrin bàbá wa Sahibul Bayan bàbá wa àgbà ọlọ́lá ọba wà lú lọrin ṣeéhù wallahu yasimuka minan nas bàbá àná sí ń jó ní pé àfá wa àgbà Sahibul Bayan wọ́n bẹnu àfá àgbà wọ́n ti ṣe 40 years tán ti ń ṣe wáàsí àwọn náà ti di àfá àgbà nínú àwọn àfá àgbà òun nìyẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni tábà wá pè láfá àgbà láyé a ní ká ń tí ọ̀dá mọ́ lọ́wọ́ kódà nínú àwọn àfá àgbà nílọrin báyìí Maulana Sheikh Abdullahi Ọlọ́run Kẹ́mi Arádẹ̀mí àwọn náà ń bẹ nínú àfá àgbà nílọrin báyìí gbogbo èèyàn kọ́ ní ọ̀lọ́lé ọba lọ tẹ́rí lọ gbaláwà ní kó tó dà fágbà o gbogbo àwọn bàbá ta kàkalẹ̀ yìí wọn ò gbaláwà ní mẹ́ tán fi dà fágbà o lóòótọ́ ọmọ bàbá wọn ọba ìlú Ìlọrin ní gbogbo wọn ọmọ bàbá wa àgbà ọba wa ìlú Ìlọrin ọba mùsùlùmí àfáà gbogbo Ìlọrin àfáà gbogbo ayé ni bàbá wa àgbà ọba ìlú Ìlọrin àmọ́ gbogbo èèyàn kọ́ ní ó débẹ̀ gbaláwà ní àfá àgbà gbogbo èèyàn kọ́ ní ó débẹ̀ gbaláwà ní àfá àgbà gbéyìn ti lọ́nà èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta táfi kó ńlẹ̀ láfi ń sọ yí pé ṣẹ̀ìtọ́nì ó léyàn lẹ́yìn Ànábì wa Muhammadu òun náà léyàn lẹ́yìn
Sàtánì léyàn lẹ́yìn o, Ànábì náà sì léyàn lẹ́yìn. Kàkà kí Ìlọrin wa alaikumus salam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Sàtánì lọ́mọogun tí ẹ̀, Ànábì náà lọ́mọogun. Gbogbo àwọn bàbá gbọ́nkà àwọn bàbá dùnú ta kàkalẹ̀ yìí, bí wọ́n ti ní ọmọ ogun bẹ́ẹ̀ náà ni àfáà ẹlẹ́ẹ̀kẹta àfáà Ìgbà lòun náà lọ́mọ ogun. Àfáà Ìgbà òun náà ń bẹ. Gbogbo ayé fídíò kan lọ Alfa Agba ní ní àwọn náà ti dàfá Agba, ẹni tó sọ bí òmí ní ẹ̀rù, ẹni tó pè rẹ̀ láfá Agba ń gbà yẹn kò mí ní ẹ̀rù. Ẹ̀yin èèyàn ẹ ti láìkì àsìgbọ́, ẹ sì máa ń sí àwọn èèyàn gbọ́. Ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀tọ̀ lọ́ràn, ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀tọ̀ ní ọ̀ràn. Ẹni tó sọ ọ̀rọ̀ tó ní àwa náà ti wà ní Alfa Agba kò mí ní ẹ̀gbọ́n bí tí gbogbo yín ń gbé lọ ni, ó yí mọ́nítọ̀ òun lẹ́nu ni, ìtọ́ntọ̀ òun fẹ́ pẹ́rẹ̀ ní Alfa Ìgbà làwọn, torí pé àsìkò wọn ni wọ́n ń lò. Alfa Ìgbà, Alfa Ìgbà làwọn. Gbogbo ẹni tó bá wá jẹ́ Alfa Ìgbà tó jẹ́ Alfa sámà ní ìsìn, tó jẹ́ Alfa Ìgbà, ẹ bá nǹkan márùn lọ́wọ́ ẹ̀. Nǹkan márùn lẹ́bàá lọ́wọ́ onítọ̀hún láfà Ìgbà. Alfa Ìgbà ó máa pa irọ́. Ṣàmọ̀ pé àwọn àfáà tí mo dákọ lẹ́ẹ̀kan síwájú, àwọn zábìkú bil khayrati bí iznillah, àwọn ni wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Ọlọ́run. Irú wọn ẹ lè bá wọn di àwò, irú wọn ẹ lè bá wọn di 419, irú wọn ẹ lè bá wọn bí kán bá tọmọlọ́mọ jẹ́, irú wọn ẹ lè bá ń tí ọ̀dá lọ́dọ̀ wọn, ẹ bá Ọlọ́run àtànà Muhammad lọ́dọ̀ wọn. Àmọ́ àwọn Alfa Ìgbà, irú wọn ni wọ́n máa ń parọ́. Alfa Ìgbà, irú wọn ni wọ́n ń wẹgbẹ́. Alfa Ìgbà, irú wọn ni wọ́n ń ṣe 419. Alfa Ìgbà, irú wọn ni wọ́n ń wúwà tànábì ọ̀sọ́ tànábì tọ́lọ́run òwú tànábì òwú. Ẹlákùnsí nẹ́tíwọ̀kù yìí dáa. Irú wọn bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kíni ntọ́lọ́run òwú tànábì òwú lẹ́ẹ̀bà lẹ́nu wọn, ntọ́lọ́run ọ̀sọ́ tànábì òsè níṣẹ́ lẹ́ẹ̀bà lọ́wọ́ wọn. Àwọn ni àfáà kíni, àwọn ni àfáà kíni, àfáà Ìgbà. Gbogbo ẹni tó bá wá jẹ́ Alfa Ìgbà láyé, irú wọn ni wọ́n ní ọkẹ̀ ìsọ́lọ́run kọjú sáyé. Alfa Ìgbà nù. Nínú àwọn Alfa Ìgbà, irú wọn ni wọ́n máa sọ fún ọ wípé ìyá àfá àwọn ọyọ ojú rẹ̀ ó fi ṣe ilẹ̀ àmù fún àfá àtàwọn. Alfa Ìgbà ní o. Nínú Alfa Ìgbà, irú ẹ̀ ní ọ máa wọṣọ funfun níta tẹ́ẹ̀sì máa pàdé rẹ̀ lójú ọ̀nà la ilaha illallah pẹ̀lú aṣọ dúdú àti ìdà dúdú lọ́wọ́.
gbogbo ẹni tí bá ti ń jẹ́ àfá ìgbà torí pé àwọn ni wọ́n mọ̀ wùwà níwà pé ìgbà ti wà nílé yìí, ìgbà tàwọn làwọn ń lò yìí. Irú àwọn tí bá sì ń ṣe bẹ́ẹ̀ pé ìgbà ti wà ní ìgbà tàwọn làwọn ń lò yìí, wọ́n gúnlẹ̀ dáadáa, wọ́n kí ń gúnlẹ̀ dáadáa. La fi ń sọ yí pé àsìkò tá wà yìí ọ̀pọ̀ àfá àtẹ́rí tí ń pera wọn láfà àgbà, àfá ìgbà ni wọ́n. Ǹjẹ́ ni tí wọ́n ń pèrè láfà àgbà ni tó ní ìjáfà àgbà ti bẹ̀rẹ̀ látorí àwọn, ǹjẹ́ ṣé lóòótọ́ ló bẹ̀rẹ̀ rẹ̀, ṣé ìwà bẹ̀m̀bẹ̀ lọ́wọ́ ẹ̀? Ẹni tó sí fìlà lórí àfá rẹ̀, àwọn Sheikh Suleiman As-Saruji tó sí fìlà lórí wọn, tó kòbò wọn tí wọ́n lù wọ́n. Ẹni tó pe Maulana Sheikh Muhd Awwal mọ́sánkọ́rẹ́ tó pe ní wà máa sì fi àmá ẹ̀kẹ́níkà àmá wà wà fil akhirati àmá, bẹ́yẹn bá ti fọ́jú láyé ní ọ̀fọ́jú láyé kìyàmà. Ẹni tí ń sọ fún nǹkan nínú àwọn àfá rẹ̀ tó ní wáyé àyí mọ́ ti lọ, ọmọ pé nù kànga ní bàbá rẹ̀ kú sí ni, sáfà rẹ̀ sì ń bẹ lérí ìjòkólẹ̀ tó fi lálà sí ẹni tá ń sọ yìí. Ṣérú wọn lẹ́pẹ̀ láfà àgbà? Ẹ ní pè wọ́n láfà àgbà, àfá ìgbà ni wọ́n. Ẹni tẹ́ gbọ́dọ̀ ṣàdúà kó gbà yín lọ́wọ́ tí nǹkan ó ṣe yín, ẹni tẹ́ gbọ́dọ̀ ṣàdúà kó dì mọ́ yín tálùbárí kò kú lára yín. Irú àwọn èyí wọ́n ṣe àfá àgbà, àfá ìgbà ni wọ́n, gẹ́gẹ́ bí ìgbà tá ń lò lọ. Ni àfá wa bá Imam Shafi'i pé ní wọ́n ibù samanuna wala haibu fina, ó ní wa ma li zamanuna haibu siwana. Gbogbo wa là ń bú ìgbà, à ń bú àsìkò, nǹkan kan sàsìkò. Gbogbo nǹkan láyé ní ọmọ lọ pẹ̀lú ètò Ọlọ́run ni. Àwọn àfáà tí wọ́n lo quwwatu ilahiyya ọ̀tọ̀, àwọn àfáà tí wọ́n lo quwwatu shaytaniyya ọ̀tọ̀. Irú wọn làfá tá ń pè ní àfá ìgbà. Àfá ìgbàlódé, àfá ìgbàlódé, ọmọ kéwú gbàlódé tí ń bú àfá rẹ̀. Ọmọ kéwú tí ń sọ fún àfá rẹ̀ pé àfá mi tí mo bá bá yín jà ẹ́ fìlì ẹ̀. Ṣérú ọmọ bá nílẹ̀ yín ó pè ní àfá àgbà. Ìjábẹ̀rù Ọlọ́run ẹ̀yin èèyàn. Ẹni tá ń pè ní àfá ìgbà yìí, ìgbà tá ń lò àfá ìgbà, àfá ìgbà, àfá ìgbà. Gbogbo àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ dáúlà mímọ̀, tí wọ́n jọ bẹ̀rẹ̀ dáúlà eré, tí wọ́n jọ bẹ̀rẹ̀ páwọn jọ ń lọ Waasi, ẹ sọ fún mi tuntun kan ò kún wọn. Àwọn àlòkù náà ní bẹ̀lá rẹ̀ tìsẹ̀. Ta ló wù kó wà ní bondage? Kò sẹ́ni tó wù. Kò sí ẹni tó wù, kò sí ẹni tó wù kó wà nínú bondage. Amọ́bẹ́lómi ìbá ti bá rẹ̀ ń bẹ́ẹ̀ kò ní mọ̀ kóhun ti bá rẹ̀ àwọn nínú bondage. Kéèyàn máa tẹ̀lé yàn láti bí 30 years ago till now, ó sì máa padà lẹ́yìn rẹ̀. Nínú àwọn àgbà àfá àti àfá àgbà, òun ní bàbá wa àgbà Imam Muhd Salman lọ́fà. Ẹ wo gbogbo àwọn ọmọ tí ń tẹ̀lé Imam, ẹ wo gbogbo àwọn tí ń tẹ̀lé bàbá Imam. Ajánásì wọn tó tún kọ́ díjò ní ọkọ̀ ilé láńlá, ọkọ̀ ilé kéwú síbẹ̀, ó sì tún kọ́ mọ́sálásí. Àfá ìgbà ti sí ẹ dákun, ọmọ kéwú tí ń tẹ̀lé wọ́n jáde pé ilé tó ń kọ́ ní látàjọ́ tó ti ń tẹ̀lé.
ẹ̀yin náà ní mímọ̀ ẹ lọ fi mọ́ ti náà ẹ lọ fi establish ẹ lọ fi dálé ìkéwúlẹ̀ kí ilé ìkéwú Mọ̀lánà Sheikh Adam kẹ́yìn náà tó máa jẹ́ fáyìn Mọ̀lánà Sheikh Adam. Gbogbo wọn ti dàgbà síbẹ̀, ẹlòmíì ti wọ 50 years ń bẹ, ẹlòmíì ti wọ 45 years ń bẹ, ẹlòmíì ti ń go to 60 years nínú àwọn tí ń tẹ̀lé. Kálukú wọn ò ṣe lẹ́yìn kan ra sọ fún wọn, wọ́n sì bá wọn bọ́ ìyàwó wọn, ó tán bá fẹ́ kó mọ́ ká bá wọn kó mọ́. Ṣé irú ayé tẹ̀yìn wà lónìí ṣe bẹ́ẹ̀ níyà? Mọ̀lánà Sheikh Adam jẹ́ lájẹ tán, wọ́n jẹ tàwọn ọmọ kéwùkù ni, wọ́n jẹ tàwọn ọmọ kéwùkù ni. Lẹ́nu àwọn àfá ìgbà lẹ́tì máa bá gbogbo owó àwọn àwọn bí Mọ̀lánà Sheikh Muhyiddin al-Imam Muhyiddin Salman al-Wafawi la ilaha illallah wallahi tallahi bàbá náà wà líyé ọ̀rọ̀ ni. Ẹwọ gbogbo àwọn tó wà lásọmọ́ gbé kálukú wọn gbádùn wọn fẹ́lá, àmá wọn máa Alfa Agba àfi ká máa lọ́nú pléènì ká máa ya fọ́tò. Ṣé pléènì nìkan lẹ́bí sí pléènì ní ọ̀sẹ̀ yìí kù ní? Ẹlòmí ọwà kagbádápọ̀, ẹlòmí gan ó ti dúó ó ti expire lórí ìdúó tí ó sì máa ìdúó tẹ́ dúó láti age of 30 years ẹ̀tún wá fi dúó di age báyìí ẹ̀ẹ̀sà ìmọ̀ pé súrókì ní ọgbẹ̀yìn yẹ́ báhùn ni. Ó ti ẹjẹ́ inú nísìnyí kẹ́ máa jòkólẹ̀ sí wáàsí. Àmọ́tọ̀ àdúà tán Nábì máa ń ṣe jù láyé òun náà àdúà òsì. Gbogbo ẹni tí bá ti ńlá níyàn kí wọ́n fún mi kò ní jí ó lè tẹ̀síwájú lórí ìgbésí ayé rẹ̀. Nínú ẹ̀ àwọn àfá sàmánì tá ń pè ní Alfa Ìgbà, ẹmọ̀pọ̀nà mẹ́ta làfá pín sí: Agba Alfa, Agba Alfa, Alfa Agba àti Alfa Ìgbà. Ó fẹ́ sọ̀kalẹ̀ nú àti Alfa kí ni mo pè Alfa Ìgbà. Alfa Ìgbà ló ní nígbàtí Alfa Ìgbà tí ṣẹ̀ṣẹ̀ ń jáde bọ̀ ọ̀tẹ̀wájú mọ́lẹ̀, ọ̀tẹ̀ òsì mọ́lẹ̀, ọ̀tẹ̀ ọ̀tún mọ́lẹ̀, ọ̀tẹ̀ ẹ̀yìn mọ́lẹ̀, kọ́dà ọ̀tẹ̀ òkè àti ìsàlẹ̀ ọ̀tẹ̀ wọn mọ́lẹ̀ tẹ̀kùtẹ̀. Ọmọ kan ní Ìbàdàn, ọmọ akọrin ni, ọmọ náà ìyá rẹ̀ ti kú, bàbá rẹ̀ ti kú. Alfa Ìgbà wá débẹ̀, ọmọ yìí ó wá kọrin, ó kí Alfa Ìgbà, ó ṣe gbogbo ẹ̀ nígbàtí ó yá báyìí bó ṣe sọ fún Alfa Ìgbà nù, bó ṣe sọ fún akọrin òun níjọ́ náà. Ó sọ fún akọrin òun, ó sọ fún ní mo fún ọ ní mọ́tò náà níjọ́ náà ní Ìbàdàn CRV ní mọ́tò yẹn ní Ìbàdàn tó fún akọrin Ìbàdàn náà. Ó fún ní mọ́tò, olóhun fún ní mọ́tò, kọ́dà mọ́tò ní ọgbà lọ́wọ́ ọ̀kan nínú àwọn mòrídì ni. Ó wá gbé fún jọ́kẹ̀ẹ́ta ni wọ́n lọ jí mọ́tò òun gbé lọ, jọ́kẹ̀ẹ́ta ni wọ́n lọ jí mọ́tò akọrin òun gbé. Torí pé kí ni ẹni tẹ́ gba mọ́tò lọ́wọ́ rẹ̀ ti padà kú lọ́dọ̀ wọn o, ojú tí ẹ náà ti padà láwó, àdúrà ìyá rẹ̀ ti gbà lórí ẹ̀, ó ti padà kú ń bẹ̀. Bá ṣe ń gba mọ́tò òun lọ́wọ́ ẹ̀ tán láwọn tọ̀hún lọ gba mọ́tò padà lọ́wọ́ akọrin ní Ìbàdàn. Ní ó tó ọdún méjì ìtakọrin ó fẹsẹ̀ rìn káàkiri, wọ́n wá ń sa wallahu murijukum ma kuntum taktumuna, wallahu murijukum ma kuntum taktumuna, wallahu murijukum ma kuntum taktumuna. Nígbàtí ó padà taktumuna, adé rẹ̀ padà sẹ́mọ́ wọn lórí. Alfa Ìgbà adé pé àṣẹ́yìn ni
kódà ọkùn tí a ti láwọn yóò lè olórin Ìbàdàn lè padà kí wọ́n mọ́ dáadáa, olórin Ìbàdàn kò lè padà kí wọ́n mọ́ dáadáa. ní Alfa Ìgbà ṣérú Alfa Ìgbà ohun lẹ́wàá sí Allahu Akbar ní ó sì Allahu Akbar tẹ́yìn náà ó sì Allahu Akbar lẹ́yìn rẹ̀. Gbogbo ẹni tó bá ti kírun lẹ́yìn Alfa Ìgbà Ọlọ́run mọ̀ sọ fún pé la salatan la labbaika wa la salata, ìnígbà ọ́ ìsì nígbà ọ̀run rẹ̀, ìnígbà ọ́ ìsì nígbà ìrun rẹ̀. Torí bẹ́ẹ̀ àwọn Alfa Ìgbà àwọn Alfa kí ni Alfa Ìgbà, gbogbo ẹni tí wà yí bá ti ń bẹ lọ́wọ́ ẹ̀ kò ṣe tẹ̀lé. Ẹbímọ ti yín, ẹni fámílì ti yín, ẹ tú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lẹ̀, ẹjá wọn náà ṣayé wọn. Ẹ tú ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ̀. Sheikh Adamu sú ọmọ kéwú kankan mọ́lẹ̀, bàbá Alhaji Àgbà sú ọmọ kéwú kankan mọ́lẹ̀, bàbá wa Àgbà, bàbá wa Alágbàjì wọn ò sú ajánẹ́sì kankan mọ́lẹ̀. Gbogbo àwọn àlùfáà wa látòkè kanlẹ̀ láwọn ẹni àná tí wọ́n ń jẹ́ àgbà àfáà wọn ò sú ọmọ tí ń tẹ̀lé wọn kan mọ́lẹ̀. Wọ́n ń sọ fún wọn pé ẹ̀yin ni ẹ lọ dáwà, ẹ̀yin ni ẹ lọ dáwà, ẹ tanná Islam. ń bẹnu àwọn tí ń tẹ̀lé Alfa ìgbàlódé tó yẹ kó ti wà ní Kòtónú. Ẹ̀yin náà wòye mùrídí tó ti sákò tí ò síra tẹ́ẹ̀jọ́ síra dáadáa láàrin ara yìí, kí lẹ fẹ́ gbà ń bẹ? Alfa ìgbàlódé walaha akibatu lil muttaqin. Alfa Ìgbà àti bọ̀tán ló jájú o, àti bọ̀tán wallahi ló jájú, àti bọ̀tán sí làgbà. Kò fẹ́ sí olóríire kan ṣé ọmọ tí ń ṣẹlẹ̀ fa. Àwọn èèyàn hó lọ́tún, wọ́n hó lósì, wọ́n hó wájú, wọ́n hó lẹ́yìn. Bàbá ẹ̀ ń kọ̀tàn kalẹ̀ ní àwa lọ yẹ báyìí, àwa ni àgbàfà, àwa làfà àgbà. Ẹ̀ ń kọ̀tàn kalẹ̀ ní Maulana Sheikh Adam Abdallah Ilorin. Bàbá Alágége kọ̀tàn rí kalẹ̀ o. Ìtàn rí wọn ní ṣẹlẹ̀ lẹ́yìn wa. Ẹ wo ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe, ọmọ rí tí wọ́n fi ilẹ̀, òun ni Maulana Mudirul Markaz Adamallahu ayatahu. Ọlọ́mbà wa sàlékún àlàáfíà ara fún bàbá wa Mudirul Markaz. Gbogbo àwọn àlùfáà wa bá wa jí wọ́n wá Ọlọ́run wà pẹ̀lú wọn. Bàbá wa gbáni, bàbá wa gbáni, bàbá wa gbáni, bàbá wa gbáni àkọ́kọ́ muqaddam ní gbogbo Ìlọrin. Bàbá wa dámbọ̀rọ̀ nú, bàbá aláníyàn rí Ọlọ́run dákun bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá wa gba àjára, Ọlọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá wa gbó níwùrìdí bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá wa Sẹ́ríkí Màlàmí bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn àgbàfà pọ̀ ńlọrin, àwọn àgbàfà pọ̀ ńlọrin. Àlífà bàbá wa Àgbà Sheikh Ahmed Arifai Babalabikan, Ọlọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Nínú àwọn àgbáre, nínú àwọn tẹ̀ ní gbọ́gbọ́gbọ́ lẹ́nu wọn, ní gbọ́ pé ẹ jèèyàn kẹ́ tó jèèyàn, ní gbọ́ pé ẹ kẹ̀yìn sọ́lọ́run, ní gbọ́ pé mo ti kó jẹ́, ní gbọ́ lẹ́nu wọn. Gbogbo wọn bẹ́ẹ̀ lọ́ba tó ti wọn. Alùbáríkà lásáájú Ìlọrin, ọlọ́mọdé ọgbà jẹ́. Bàbá wa gbà ọba àlú lọ́ba fi wọ́n láyà balẹ̀. Ọlọ́mọ bàbá lè mọ́, ọlọ́mọ dà wọ́n láàmú, ọlọ́mọ fìtínà bàbá, má wàhálà bàbá, ọlọ́run sí bàbá wa lágbogbo ọba. Alùbáríkà Al-Qur'an al-Azim, alùbáríkà lásáájú ẹ̀dá àná Muhammad. Èyí tá a sọ yìí àbẹ́nìkan wí Waasi ni. Gẹ́gẹ́ bí ìṣẹ́yìn nísìn ẹlẹ́ ní kan máa wá kí, gẹ́gẹ́ bí ìṣẹ́yìn nísìn ẹlẹ́ bí àwọn ọmọ bú síta, gẹ́gẹ́ bí ìṣẹ́yìn nísìn kọ̀sẹ́ni tí ọmọ yìí mẹ́yí wọn. Àmọ́ wa inna judana insha Allahu lahumul ghalibuna. Allahumma anta ilahu ma fi samai wa ilahu ma fi al-ardi wa la ilahu fi ma ghayruka fa anzurna ala adahina wa qdi hajatana innaka as-sami'u du'a ya rabbal alamin. Subhana rabbika
rabbil izzati amma yasifun wassalatu wassalamu ala al-mursalin.